Ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, iṣẹ́ ilé ni ọṣẹ asina tipatipa tọ́nà fi ń fihàn táwọn fi ń rí aláàánú ní kíákíá. Kí lẹ́ lọ bá mi wá? Ẹ lọ bá mi wá ẹran ẹlẹ́dẹ̀ lélẹ̀. Ẹ bá mi tọ́jú ẹran ẹ̀dẹ̀ báyìí, ẹ fi sínú odó yín. Ẹ wá lọ bá mi tọ́jú ewé ìyálòde pupa àti funfun. Ewé ìyálòde ni pupa rẹ̀, funfun rẹ̀ ni pupa rẹ̀ ni. Ẹ bá mi kó sí pẹ̀lú ẹran ẹlẹ́dẹ̀ yẹn. Ẹ bá mi kó méjèèjì sí báyìí. Bẹ́ẹ̀ bá ti bá mi kó sí, ẹ bá mi tọ́jú ewé adùn lélẹ̀ tá ń pè ní ewé ewúro. Ẹ má gbàgbé pé a ti fi ẹran ẹlẹ́dẹ̀ sí, a ti fi ewé ìyálòde funfun àti fi sí, a ti fi ìyálòde pupa àti fi sí, a ti fi ewé adùn tá ń pè ní ewé ewúro àti kó lé lórí. Lẹ́yìn àti akólé lórí, ẹ lọ bá mi tọ́jú àìdán. Ohun tá ń pè ní àìdán ni eléyìí. Ẹ bá mi tọ́jú àìdán ọyọ̀ kan, ẹ bá mi fi sí. Ẹ wá bá mi tọ́jú èpo ọ̀bọ̀ tó fi mú dáadáa, ẹ bá mi fi sí. Ẹ gún ọṣẹ yìí. Tí ẹ bá ti gún tó ti kúnná dáadáa, ẹ wá mú ọṣẹ, ẹ pò ọṣẹ mọ́. Lẹ́yìn ìgbà tí ẹ ti pò ọṣẹ yìí mọ́ tán, ẹ wá mú ọtí la fi pò. Ẹ wá fi ọtí, ẹ wá fi pò ọṣẹ yìí. Ẹ fọtí ẹ fi pò dáadáa. Lẹ́yìn ìgbà tí ẹ ti fọtí pò dáadáa, ọtí lẹ fi pò ọṣẹ náà. Tẹ́ bá ti fọtí pò tó ti kúnná dáadáa, ẹ wá bá mi kó ọṣẹ sínú ike funfun. Bẹ́ẹ̀ bá ti kó ọṣẹ sínú ike funfun, ẹ má jẹ́ kí ìdí ọṣẹ yìí kó kan lẹ̀ mọ́. Ẹ tọ́jú rẹ̀ síbì kan. Tó bá di ọjọ́ kẹta, ẹ máa wẹ̀ ní kùtùkùtù ní àárọ̀. Kò sí bí ọ̀nà ti lè dí tó, ọ̀nà máa ṣí tá láàánú máa wá rí ní kíákíá. Fún ìbéèrè àbí àlàyé, 080 37 30 75 56 òní nọ́mbà mi. Ẹ share, ẹ comment, ẹ like kó ba lè jẹ́ fún yín. Ẹ jẹ́ kí ẹlòmíì ó tún jàǹfààní rẹ̀. Láṣẹ Elédùmarè, ara ó dẹ gbogbo yín, gbogbo ẹ̀yin fáǹsì pátápátá, ara ó dẹ yín. Láṣẹ Elédùmarè.